tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ egbòogi tí mo fẹ́ kọ èyí tó bá parí píríọ̀dù tán ló máa bẹ̀rẹ̀ sí ní ìlò wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n gẹ́ẹ̀tì ìtàkùn ọmọ ní gèdègèdè gẹ́ẹ̀tì ìrùkẹ̀rẹ̀ àgbàdo àti ìtàkùn ọmọ ní gèdègèdè máa farabalẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe ṣe má wo ti polówó tá a fẹ́ polówó yìí gbọ́ fídíò yìí délẹ̀ eléyìí máa ṣe láǹfààní gbogbo àwọn tó yẹ pé ẹ̀ ń wojú Ọlọ́run ọba fọ́mọ wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovaries ẹ̀ ó ní fibroid ó ní yeast PCOS pelvic inflammatory disease infertility menstrual disorder ó ti yé yín nísìn ó ti wọ menopause wá lọ fún full package wa kò síbi tẹ́wà tá a ti ní deliver fún yín tested and confirmed bí ìsínì ńlá ìtàlá lọ fún full package wa gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀dẹ̀ lágbára náà bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀lé wa ká lọ lórí ètò yìí bẹ́ẹ̀ ni gẹ́ẹ̀tì ọmọ ní gèdègèdè àti ìrùkẹ̀rẹ̀ àgbàdo ó farabalẹ̀ gbọ́. bí a ṣe ti ń bá lọ àwọn ètò náà lélẹ̀ bismillah prof continue. so síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ tó nǹkan tó bá lápẹ́ account àwọn aláìní charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Now wàá gẹ́ẹ̀tì ìrùkẹ̀rẹ̀ àgbàdo wàá wa kópọ̀ wàá fi tẹ́lẹ̀ pot wàá bá mi da coriander seed wàá dà á lé lórí wàá bá mi da clove kànáfùrù wàá dà á lé lórí wàá wá bá mi kó ewé ọmọ ní gèdègèdè wàá kó lé lórí ìtàkùn wàá kó lé lórí wàá bá mi wá ẹ̀fọ́ gúre níwọ̀nba wàá kó lé lórí bá ṣe ń tó nìyẹn o wàá wá kó ewé àkókò ewé oyè wàá wá kó lé lórí wàá wá bu omi sí wàá wá sè é tó bá ti parí píríọ̀dù bẹ̀rẹ̀ sí ní mu tó bá o lè mú kó tó ṣe period o lè mú tó bá ń ṣe period lọ́wọ́ o lè mú tó bá parí period lọ́wọ́ bí ìsínì láì tààlà wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n àwọn tí kẹ̀sì wọn ti lágbára tó pé wọ́n ti ní period menstrual disorder wọ́n ti ní àwọn issues kọ̀ọ̀kan ẹ ti understand nísìn àwọn yẹn ni kí wọ́n lọ fún full package wa but wọ́n tó wà ókè tó ń ṣe period tó ń ṣe gbìyànjú kó lọ ṣiṣẹ́ yìí kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàtà àwọn aláìní kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ kó máa jẹ́ sádàkọ̀ járíyà fún wọn náà ó nídìí ẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn kan jàǹfààní ẹ̀ bismillah ta'ala ẹ mọ̀ pé àwọn ní fún yín ní ìrújú àwọn egbògi wà ní made in India packed in South Africa lórí èyíkéyìí àìsàn tó bá òkú dojú kẹ̀dá ẹni tó ní cancer ẹni tó ní diabetes ẹni tó ní hepatitis ẹni tó ní stroke ẹni tó ní bad cholesterol ẹni tó ní high blood pressure gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn tó ní problem lórí ètò ìlera ẹ lọ fún ẹ pè wá á dá yín lóhùn aláwọn egbòogi lóríṣiríṣi àtúnláwọn handmade tó jẹ́ special bismillah ta'ala obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ náà àti fi package ẹ̀ hàn ọkùnrin tó pé ó ní weak erection premature ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè perform dáadáa ẹ pè wá a ní full package fún yín adẹ̀láwọn handmade fún yín bismillah ta'ala àwọn tó wáyé pé wọ́n forí kókó alátakùn wọ́n jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun spiritual problem generally ẹ pè wá àwọn handmade wà fún yín tá a máa lò fún yín bismillah ta'ala ẹ pè wá lẹ́niwẹ̀ ẹ WhatsApp wá lórí +234 810 913 1425 ẹ WhatsApp wá lórí +234 810 913 1425 bismillah ta'ala ètò àwẹ́wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà àwọn àlàlí powder wà lóríṣiríṣi tá a fi yanjú problem right way lẹ́wà àdẹ̀ ní sick refugee fún yín láti evil world tílíkà òdúdú lẹ́ àwàmọ́ yóò tí ilẹ̀ àwà rọ̀súlà ò lóòótọ́ oṣó wà jẹ́wọ́ ẹlẹ́bọ lóògùn wà àṣàṣì wà àlùkò àǹjẹ́ ká mọ iná wí arákùn wà wákọ̀ bí ìlú omi ní àìṣò látara òun náà yàtọ̀ká bá tó ṣe ìtọ́nu mi nàlẹ́ máàs ilé fẹ́ báwọn obìnrin sọ àdúrà wá gbà. nǹkan tá a fẹ́ báwọn obìnrin sọ náà ni pé gbogbo nǹkan tí prof ti fi hàn wá yìí ètò tó dára ni ó wúlò gan púpọ̀ fún ẹni tí ó bá ń wojú Ọlọ́run fọ́mọ bọ̀ tí ò sí agbára púpọ̀ láti pè wá fún àwọn pákéjì wa àwa láwọn pákéjì Sheikh Alfa Agba International Limited wọ́n ní pákéjì ètò tó lọ fún ìdojúkọ tí ẹni tó fẹ́ ṣe abiyamọ ní àti tọkùnrin àti tóbìnrin ẹ pè wá ká fún yín ní àwọn treatment tó péye gbogbo nǹkan tó wulẹ̀wù tó lè máa dààmú inú obìnrin láti lè fi lóyún bẹ́ẹ̀ náà ọkùnrin ẹ pè wá a ní gbogbo ètò yìí èyí tí wọ́n kọ yín iṣẹ́ tó lágbára náà ni gbogbo ọwọ́ kọ́ ló dọ́gba ẹ ṣe bó ṣe rí ẹ WhatsApp wa ẹ pè wá lórí +234 810 913 1425 ẹ pè wá àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos Nigeria kò síbi tẹ́ wà tá àti ní deliver fún yín all over the world customer ló máa sanwó delivery bí ìsínì láì tààlà iná lè ìzátàlélá ìjẹmíà gbogbo agbára Ọlọ́run ọba lónìí gbogbo ẹ̀yin customers ọgbà ẹ̀yin fans wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà ẹ̀ ní rí dàmú ńlá áwùlà wàlà kùwátà ìlà.